láàárọ̀ ìjì lọ́jọ́ alẹ́ ojoojúmọ́ ni wọ́n fi kú tán níjẹ ọmọ àròkù márùn-ún ẹ̀kọ́ òkú tá a gbé lọ́jà tí ó nà tá a gbé lọ́jà tí kò kojú owó ní bàbá wa dáṣọ fún tán pélé ọmọ ẹlẹ́kùn ṣe ọmọ àfikọ́nà orí òkè tí wẹ́ ọ̀gá. Bàbá ṣé wọ́n ṣàwálé àbí ó ní kinní kan tìbílẹ̀ nínú àbọ̀wá ìwà rẹ̀? Mo ti bá sọ mílíọ̀nù náà tẹ́lẹ̀ ní truth jìnnì tí ò ní kankan ní. Kò sí ẹ̀dá kan lábẹ́ ọ̀run tí ò ní rí àmì. Kọ́lọ́mà ìkárí lọ́jọ́ alẹ́ wa ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbàgbé ní ìwà ìgbàlejò ṣe káàkiri sáà dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà jáde pẹ̀lú àpò. Allahu Akbar. Ogogo Kulodo wọ káàlẹ̀ lọ́wọ́ ó ṣubú kò lè dìde ó kò lè dìde òwe ké dọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ o ọlọ́run lọ ọlọ́run ó dẹ̀ ẹlẹ́fẹ̀ yàn rí àwòkẹ́ àwòkẹ́. I want to implore everybody, especially the children, to believe in God, that nothing can happen without the knowledge of Allah. It has happened, though sadly, and we all feel sorrow. But what else can we do? We cannot query God. Because of that, we take solace in the fact that we live a very good life. And on behalf of the state government, the good people of the state, and all of us, we thank everybody here, especially his colleagues in the industry and everybody. Thank you. And on behalf of our KBC, the KBC of Ilaro, our primary ruler of Jewa land. And of course, let me use the opportunity to recognize the SSA to Governor on Islamic Affairs. I thank everybody. The governor sent me to the children. I'll discuss with them later. Thank you. God everybody. Pẹ̀lú ọlọ́run, àtúgbẹ́ ìlú bí ẹja dákẹ́ fún ọlọ́run. Dákẹ́ torí ìjọ tí ó pa ìwọ náà. Àwọn ti kí nǹkan ẹlẹ́kọ̀ọ́ má ti gba ọ̀gá àwọn o. Wọ́n yìí kí nǹkan sọ̀rọ̀. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Ẹ̀jẹ̀ arántí ọjọ́ táwọn ọjà kù sí. Ẹ̀jẹ̀ arántí ọjọ́ tí wọ́n gbé wa dáàmú ẹni tí ó gbé wa. Ẹ dákun, ẹ̀jẹ̀ àfi ìṣẹ́jú márùn-ún ilẹ̀ fún ẹrú ọlọ́yin. Èyí tí ànábì wa Muhammad wí ní pé bó kú bá kú báyìí, àṣà ànábì wa Muhammad ni yóò kéde pé báwo tó kírun sí la o, gbèsè wo ló jẹ́? Ta ló jẹ ní gbèsè? Àsáàlì Ògògó ń padà lọ́dọ̀ Ọlọ́run báyìí. Ta lẹni tí àsáàlì jẹ ní gbèsè? Tá a bá ti rí ẹnikẹ́ni tó bá jẹ ní gbèsè, ẹnikẹ́ni tó bá jẹ gbèsè, kó yọjú sáwọn ẹbí ẹ̀. Tó o bá nu mára,
ibi tó ti ní rí ẹni tí ó gbà ọ́ lẹ̀ ni ó ti béèrè gbèsè rẹ o. tọ́ nísìnyí náà jẹ̀mọ́ àwa kí wọ́n bá wa tò dáadáa ẹni tó bá lálù àlá tó dáàbò kí wọ́n bá tò dáadáa kí wọ́n torí Ọlọ́run ẹjọ́ ẹ̀fín wálẹ̀ àfà ẹ̀dàkùn ẹjọ́ ó ti tó. ẹ̀dàkùn bàbá ti kú òbí bàbá ti kí wọn tán gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa lọ ó máa lọ sí ó ti wá ó ká kó padà sílẹ̀ bàbá ti kí wọn tán ẹ̀dàkùn bàbá ti sálámà tán ó ká kó máa lọ Ọlọ́run jẹ́ ká ẹ bá lé dáadáa o. Allahu Akbar. Allahu Akbar. Èmi àti àwọn ọ̀nà ìwọ náà mọ̀ lọ. Àwọn onítẹ̀lé wọn lọ síbi ìsìnkú ẹ̀ka ẹ̀kọ́ wa bí náà wà yìí. Tá a bá ti kú omi káwọ́ máa lọ ilé ẹbí tó kúnlẹ̀ fún àwọn àfáà. Ẹgbẹ́ káwọn àfáà náà yọjú ẹ̀. Òkú wa bí tí wọ́n ń lọ. Àwọn náà sì máa bẹ̀. Ọlọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó bá rẹ̀ ká wà ṣá. Wọ́n á sọ́bẹ̀ fún wa. Àwọn àfáà nígbà ẹ̀jọ̀ ní káńtẹ̀ ni wọ́n. Ẹ̀sùn lẹ́yìn lẹ́yìn àmásẹ̀ náà ká má sí ẹ̀tẹ̀ yọ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀. Ẹ̀sùn lẹ́yìn nípa yẹn. Gbogbo wa tí ó wá bí Ìbàdàn kó dúró báyìí. Máa rẹ̀ kí Abúlé ti tẹ̀ ẹ́ lẹ́sẹ̀ mọ́lẹ̀ o. Má dẹ̀ ó ṣe é léṣe o.
gbogbo ọmọ akúlàrọ̀ ìdí lọ́jọ́ alẹ́ ojoojúmọ́ ni wọ́n fi kú tán níjẹ ọmọ arúgbó márùn òkú ẹ̀kọ́ òkú tá a gbé lọ́jà tí ó nà tá a gbé lọ́jà tí kò kójú owó ní bàbá wa dáṣọ fún tán pélé ọmọ ilé-ẹ̀kọ́ ṣe ọmọ àfikọ́nà orí òkè tí wẹ́ ọ̀gá. Kò sí ẹ̀dá kan lábẹ́ ọ̀run tí ò ní rí àmì. Kọ́lọ́ máa ń kárí lọ́jọ́ ẹlẹ́wà ni. Allahu Akbar.